ìgbà tó padà wá yá ẹni tó jẹ́ ìmámù Gàmbàrí tàná àwọn náà padà wá pé prof pé kú mẹ́ fún wọn tó bá lọ dáwà láàlẹ́ olókọ wọ́n ní ìwọ lọ dàdúgbò wọn rú so prof sí kú mẹ́ nìyẹn so gbogbo mọ́sálásí tí wọ́n bẹ ládùúgbò káàkiri ọdún gbogbo mọ́sálásí tí wọ́n bẹ ládùúgbò ó fẹ́ lójú mọ́sálásí kan táyẹ̀ ti ṣe wá sí táàmọ́ lọ káàkiri so wọ́n ti wá lọ sí gbogbo àwọn mọ́sálásí yìí àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí náà wọ́n ti wá lọ mọ́sálásí káàkiri pé àwọn agbájẹ́ ilé wọn o àwọn mọ́sálásí tàà tí ìdé wọ́n ti ní kán gbà alálejò ń bẹ́ ìròyìn ti kàn káàkiri sẹ́wọ̀n pé gbà kan fẹ́ túsú náà ni ẹ̀yin rẹ̀ bá ti wájé ládùúgbò yìí ọ̀nà jẹ́ wá tẹ́ fẹ́ dí àsìkò bẹ́yìn náà gbogbo àwọn mọ́sálásí tàà ti máa ṣe wá sí pápátá wọ́n ti ní kán lọ lé wa kó ń bẹ́ àwọn mọ́sálásí tàà ti máa ṣe wá sí àyíbá mọ́ wọ́n bá lé yín bẹ̀rùn ẹlẹ́fẹ́ dé sí àyín mo fẹ́ kárí bi dé sí bọ̀ tí wọ́n wá rí mọ́sálásí kan lọ mọ́sálásí ilé wa family house ti wa wọn ò rí bẹ̀ lọ so gbà tí àwa kó mẹ́bá ìta kó padà kó àwa lọ sí mọ́sálásí ilé báwà mọ́sálásí ilé báwà wà lọ síbẹ̀ gbà tá débẹ̀ ọdún àwa ti ń ṣe program kan bẹ̀ tẹ́lẹ̀ Friday la máa ń ṣe program tá kó lọ sọ́hun olè tá máa ń ṣe ní àárọ̀ Sunday gbà tó yáwá ìdé bọ́n sí lọ bá àwọn ìmáàmù mọ́sálásí wa náà pé àwọn ọmọ yìí wọ́n lé wọn náà lé wọn àwọn náà ń gbìyànjú àti tó pé mọ́sálásí ilé wa ní kò rọrùn fún wọn láti rí ṣe so gbà tó yá wọ́n ní èyí tá gbé wá yìí ó ní àwọn ò fẹ́ rí mọ́ wọ́n sá ń fà lọ títí ó wá díjọ́ kan wọ́n wá tí àwọn béèrè kan sí mi wọ́n ti plan ní o wọ́n ti plan pé wọ́n lọ béèrè báyìí lọ rẹ̀ so dá kéèyàn máa kúnlẹ̀ bí tán béèrè náà nù ìkúnlẹ̀ ò dá o àwa ṣàlàyé rẹ̀ mo tọ́ka sí tírà Sheikh Adam méjì dí àpọ́n pé ní ad-dinu nasiha sí ọ̀dá mọ́ ló kọ́ ó wà ń bẹ́ al-islamu wa taqalli jahiliya ó wà ń bẹ́ mo tọ́ka sí ọ́díò Sheikh Kamaluddin kọ́ra mo tún pílẹ̀ rẹ̀ fún wa mo padà mú wa mọ́ pílẹ̀ rẹ̀ mo tún tọ́ka sí tírà Ibn Fodio so bá mo sọ báyìí dé ẹni kankan di lẹ́yìn ẹ̀kọ́ ti pláni tó bá rí bẹ́ẹ̀ ọgbọ́rọ̀ sí wà sí yáyí má bàbá kan wọ́n ń bẹ Ọlọ́run fi ṣe àbígbà ni o bàbá yẹn inú fámílì wa náà wà tàbí yẹn kórìíra àyẹ̀mọ́ súnnà bàbá ni la ilaha illallah tó bá ra àwọn mọ́sálásí yóò lẹ̀ wọ́n dì ní bàbá yẹn èmi máa tí wọ́n fẹ́ dárú wà báyìí báyìí mi fẹ́ kó sí mbẹ̀ torí ó yẹ̀rù pé yóò kó náà mọ́ ni àmọ́ ti wà nù ìlànà Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé ẹ̀sìn yìí ẹni tẹ́ rò pé ó lè ṣàánú ẹ̀sìn ló ṣàánú ẹ̀sìn yìí Allahu akbar bàbá yìí wọ́n ń ṣe náfílà lọ́jọ́ ń kírun lọ́wọ́ ní kò bá rún jẹ́ máa olójú olóró ń gbọ́ in sálámà tán wọ́n ń gbọ́rọ̀ bẹ́ni sọ pé ọkọ̀ ní mọ́sálásí látò nílọ bàbá ní kí nìdí Allahu akbar